A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọmọbìnrin ọmọ ọdún mẹ́wàá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rọ̀fíát ni a gbọ́ wípé ó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ọgbà iléèwé rẹ̀, Ìsìn Grammar School tí ó wà ní agbègbè Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ẹtì tí ó kọjá ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Rọ̀fíát ni ó ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ lórí pápá iléèwé ní ìgbáradì àti lọlé. Lójijì ni ọkọ̀ tí ọ̀kan nínú àwọn olùkọ́ wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Délé wà kalẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rìnbọ̀ sí ọ̀gángán ibi tí Rọ̀fíát wà láì ṣe àkíyèsí. Báyìí ni ọkọ̀ yìí kọlu Rọ̀fíát tí ó kọ ẹ̀yìn sí ọkọ̀ tí ó fi dojú bolẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn kìíní kọ́. Ilé ìwòsàn ìjọba ní Àgbọ́wá ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Rọ̀fíát ti jọlọ́run nípè. Ọlọ́pàá kan fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ẹni tí ó ní ọkọ̀ sí àhámọ́ lẹ́yìn tí ó wá ṣe àfisùn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìpínyà wáyé lánàá lórí àdéhùn tí ìjọba àpapọ̀ ní pẹ̀lú àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) àti àjọ olókoòwò Trade Union Congress (TUC) ní alẹ́ ọjọ́ Ajé láti bẹ̀rẹ̀ sí san náírà 35,000 owó ìdásí láti fi bu òróró ìtura sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Bí àwọn ìpínlẹ̀ kan ṣe gbà láti san owó yìí ni àwọn kan ṣe àwáwí wípé fẹ̀kàntẹ́lẹ̀ àwọn ti ń san ẹgbẹ̀rún 10 fún àwọn òṣìṣẹ́ kí àdéhùn yìí tó wáyé. Fún ìdí èyí kò kan àwọn rárá. Ní ìpínlẹ̀ Kwara, ìjọba ìpínlẹ̀ ní àwọn ti ń san ẹgbẹ̀rún 10 fún àwọn òṣìṣẹ́ síwájú àkókò yìí, ṣùgbọ́n wọn kò sọ ìpinnu wọn lórí ìgbésẹ̀ tuntun yìí. Ní ìpínlẹ̀ Kebbi, ìjọba ìpínlẹ̀ ní àwọn yóò ní ìpàdé pẹ̀lú ilé ìgbìmọ̀ láìpẹ́ láti jíròrò lórí iye àlékún owó fún àwọn òṣìṣẹ́. Olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà Nasir Idris lórí ìkéde, Malam Yahya Sarki, ní bí ó tilẹ̀ jẹ́ wípé àsìkò kò tíì tó láti sọ̀rọ̀ nítorí ọjọ́ 3 sẹ́yìn ni àdéhùn yìí wáyé, síbẹ̀ àwọn yóò gbé ìgbésẹ̀ tó níláárí fún àwọn òṣìṣẹ́. Kò sọ bóyá ìjọba ìpínlẹ̀ yóò san tó iye tí ìjọba àpapọ̀ ṣe àdéhùn rẹ̀ fún àjọ òṣìṣẹ́, ṣùgbọ́n ní ìpínlẹ̀ Enugu, ìjọba ìpínlẹ̀ gbà láti san iye owó àdéhùn náírà 35,000 fún àwọn òṣìṣẹ́. Kọmíṣánná fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Chika Ngwuoke sọ fún akọ̀ròyìn wípé ìjọba ìpínlẹ̀ yóò tẹ̀lé àdéhùn tí ìjọba àpapọ̀ ní láti lè mú àdínkù bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ó ní fẹ̀kàntẹ́lẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ pínpín ohun amáyédẹrùn. Ìgbésẹ̀ tuntun yìí kò ní yàtọ̀. Ní ìpínlẹ̀ Adamawa, ìjọba ìpínlẹ̀ ní àwọn síwájú ìjọba àpapọ̀ nínú pínpín ohun amáyédẹrùn. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn ti ń san ẹgbẹ̀rún 10 náírà gẹ́gẹ́ bí owó ọkọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ káàkiri ìpínlẹ̀. Akọ̀wé àgbà fún gómìnà Ahmadu Fintiri Umahi Nwonnosiko sọ fún akọ̀ròyìn wípé àwọn yóò ṣe àgbéyẹ̀wò owó àdéhùn ìjọba àpapọ̀ pẹ̀lú àjọ òṣìṣẹ́ ní kété tí àwọn bá ti gba ìwé ìtọ́ni láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ní ìpínlẹ̀ Ondo, ìjọba ìpínlẹ̀ fi dá àwọn òṣìṣẹ́ lójú wípé àwọn yóò tẹ̀lé àdéhùn ìjọba àpapọ̀ pẹ̀lú àjọ òṣìṣẹ́ kí ìrọ̀rùn lè bá àwọn òṣìṣẹ́. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn yóò ní ìpàdé pẹ̀lú àwọn adarí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ láti ṣe àgbéyẹ̀wò tó lọ́rìn lórí ìgbésẹ̀ yìí. Ó ní gómìnà Rotimi Akeredolu ti ṣetán láti ṣe gbogbo ohun tí ó bá wà ní ìkáwọ́ rẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn òṣìṣẹ́. Ó tẹ̀síwájú wípé síwájú àkókò yìí ni ìjọba ìpínlẹ̀ ti pèsè ọkọ̀ ìrìnnà ọ̀fẹ́ fún àwọn òṣìṣẹ́ àti ọkọ̀ ọ̀fẹ́ free shuttle bus fún àwọn akẹ́kọ̀ọ́. Fún ìdí èyí, òun fẹ́ fi dá àwọn òṣìṣẹ́ lójú wípé dídùn lọsàn ó so. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adájọ́ àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà, Adájọ́ Olúkáyọ̀dé Aríwóọlá ti sọ wípé èròǹgbà ará ìlú kò lè lékè ìlànà òfin nínú ìdájọ́, bí ó ṣe ń kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìdájọ́ láti má ṣègbè lẹ́yìn tàbí fi ààyè gbà kí wọ́n tì wọ́n gbọ̀ngbọ̀n.
Ariwoọlá sọ eléyìí nígbà tí ó ń ṣe ìbúra fún àwọn adájọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní oríṣiríṣi ọ̀rọ̀ àbùkù ni wọ́n ń sọ sí ẹ̀ka ìdájọ́ ní gbogbo ìgbà. Ó ní ó hàn gbangba wípé kò ní fi ṣe àròyé àwọn ará ìlú, èyí kò lè borí ìlànà òfin ìdájọ́ orílẹ̀-èdè tí àwọn ń tẹ̀lé fún ìdájọ́ òdodo. Ó ní ṣùgbọ́n ẹ̀rí ọkàn àti gbogbo àwọn tí ó ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ka ìdájọ́ ni kí ó ṣe atọ́nà fún ìgbésẹ̀ wọn nítorí ojú gbogbo wà lára wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni Ṣọlá Adémọ́lá jẹ́ òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó jẹ́ ọ̀kan nínú àwọn bàbá onílé ní Adélẹ́yẹ lójúnà Ìwó sí Ìbàdàn. Ìyàwó rẹ̀ jẹ́ oníṣòwò tí ó ní ṣọ́ọ̀bù ní Ìwó Road. Nígbà tí àwọn ọmọ wọn ń kẹ́kọ̀ọ́ ní ọ̀kan nínú àwọn iléèwé tí ó wà ní agbègbè Agodi. Àwọn wọ̀nyí a máa gba ojúnà Ìbàdàn sí Ìwó kọjá lójoojúmọ́. Wọn kó lọ sí ilé wọn ní ọdún 4 sẹ́yìn lẹ́yìn tí bàbá onílé wọn àtijọ́ jáwèé fún wọn. Ìrọ̀rùn lórí owó ilé dé bá wọn lẹ́yìn tí wọ́n kó lọ ilé ara wọn. Ṣùgbọ́n ní báyìí, ẹbí yìí tún ti padà sẹ́sẹ̀ àárọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wàhálà bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù keje nígbà tí afárá tí ó wà ní odò Ẹ̀gbẹ̀rí ní Olódó ya lulẹ̀. Afárá tí ó ya lulẹ̀ yìí ni ó fa ìpòrúurú ọkàn fún Adémọ́lá àti ìdílé rẹ̀ àti ogunlọ́gọ̀ àwọn ará agbègbè ojúnà Ìwó sí Ìbàdàn pẹ̀lú àwọn arìnrìn-àjò. Lára àwọn agbègbè wọ̀nyí la ti rí Olódó, Òkè-Omi, Àbà-odò, Ọ̀dàn, Agandi àti Kúmápàyí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ti fi ibùgbé wọn sílẹ̀, bẹ́ẹ̀ ni àwọn mìíràn wa ọkọ̀ kalẹ̀ máa gán mọ́tò látàrí súnkẹrẹ-fàkẹrẹ tí afárá tó ya yìí dá sílẹ̀. Ìròyìn jábọ̀ wípé ohun tí ó mú Adémọ́lá àti ìdílé rẹ̀ fi ibùgbé wọn sílẹ̀ lọ máa yálé gbé ní Alẹ́ṣinlọ́yẹ́ ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ sínú ìṣòro bẹ́ẹ̀. Olùkọ́ kan ní iléèwé tí ó wà ní ojúnà Ìwó sí Ìbàdàn ṣàlàyé wípé kò dín ní ẹbí 4 tí wọ́n ti pààrọ̀ ibùgbé. Ó ní òun pàápàá a máa tètè jí kúrò nílé nítorí súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. A gbọ́ wípé àwọn adarí ìlú ti pàrọwà fún ìjọba ìpínlẹ̀ fún àtúnṣe ojúnà afárá yìí. Gbogbo akitiyan akọ̀ròyìn láti bá aṣojú ìjọba sọ̀rọ̀ ló já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kọmíṣánná fún ìròyìn, àṣà àti ìgbafẹ́ ní ìpínlẹ̀ Benue, Matthew Abo, tí wọ́n jí gbé ní ilé rẹ̀ ní ọjọ́ Àìkú ti gba òmìnira lẹ́yìn ọjọ́ 10. Wọ́n ní wọ́n dá a sílẹ̀ lówùúrọ̀ kùtù òní, ó sì ti darapọ̀ mọ́ ẹbí rẹ̀. Orísun ìròyìn yìí kò sọ bóyá wọ́n san 60 mílíọ̀nù náírà tí àwọn ajínigbé ń béèrè fún tàbí wọn ò san, ṣùgbọ́n ó ní kọmíṣánná padà sílé láyọ̀ àti àlàáfíà. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìròyìn fún ìjọba ṣe àgbékalẹ̀ àkànṣe àdúrà fún ìdáǹdè kọmíṣánná. Àwọn agbébọn ni wọ́n wá pẹ̀lú alùpùpù 4 sí ilé kọmíṣánná tí wọ́n sì pàṣẹ fún ìyàwó, ọmọ pẹ̀lú àwọn alábàágbé wọn kí wọ́n dojú bolẹ̀ kí wọ́n tó jí kọmíṣánná gbé sórí alùpùpù lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìdìbò ọdún yìí ní ìpínlẹ̀ Kogi, Sínátọ̀ Dino Melaye ti bu ẹnu àtẹ́ lu ìpànìyàn àti ìṣẹ́ òun òṣì tó ń bá àwọn ará ìlú fínra lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC). Ó ní òun gbé igbá ìbò kí òun bá lè mú àwọn ará ìlú kúrò nínú ìfọwọ́lágbánilójú. Melaye sọ eléyìí níbi àbẹ̀wò sí ọ̀dọ̀ àlùfáà ìjọ Àgùdà, Bíṣọ̀bù Anthony Adaji. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde agbẹjọ́rò Ọmọyẹmí Olúmúdì, Melaye lòdì sí ìwà ọ̀dájú tí ìjọba APC ń ṣe ní ìpínlẹ̀, ní èyí tí ó kọ̀ láti san owó oṣù àwọn òṣìṣẹ́ àti òṣìṣẹ́-fẹ̀yìntì. Ó ní bákan náà ni wọ́n ṣe owó ètò ìlera, ètò ẹ̀kọ́, omi àti àwọn ẹ̀ka tí ó ṣe pàtàkì kúmọkùmọ. Melaye tẹ̀síwájú wípé gbogbo ìgbésí ayé òun ni òun fi ń jà fitafita lórí ìfẹ́ tí òun ní fún àwọn ará ìpínlẹ̀ Kogi, bí ó ti tẹnumọ́ wípé ipò tí ìpínlẹ̀ ọ̀hún wà báyìí nílò àmójútó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ayọ̀bámi Oyèlẹ́yẹ,
ẹni ọgbọ̀n ọdún ni ó ti wà ní akóló ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn báyìí látàrí wípé ó fi àdá gé apá ìyá rẹ̀. Bákan náà ni wọ́n ní ó fi ọgbẹ́ egbò ńlá sí orí ìyá rẹ̀. Oyèlẹ́yẹ ni a gbọ́ wípé ó ṣe ìkọlù sí ìyá rẹ̀ Esther ẹni ọdún márùnlélọ́gọ́ta 65 years ní ọjọ́ Ìṣẹ́gun lórí àríyànjiyàn tí ẹnikẹ́ni kò mọ̀ nípa rẹ̀ ní abúlé Àkìbò, ìjọba ìbílẹ̀ Owódé, ìpínlẹ̀ Ògùn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ariwo tí àwọn ará àdúgbò ń gbọ́ lọ́gànjọ́ òru láti inú ilé ìyá àgbàlagbà yìí ni ó mú wọn ya lọ ibẹ̀ kí wọ́n tó rí ohun tí ó ń ṣẹlẹ̀. Nígbà tí wọ́n dé ibẹ̀ ni wọ́n bá Esther nínú àgbàrá ẹ̀jẹ̀ tí apá rẹ̀ méjèèjì ti gé pẹ̀lú ọgbẹ́ ńlá ní orí rẹ̀. Bákan náà ni àwọn ará ilé ní àwọn bá Oyèlẹ́yẹ lórí ìdúró pẹ̀lú àdá lọ́wọ́. Ará àdúgbò tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣàlàyé wípé lójú ẹsẹ̀ ni àwọn gbé ìyá yìí re ilé ìwòsàn. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, agbẹnusọ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí, ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Àwọn bẹ ibi ìṣẹ̀lẹ̀ yìí wò, àwọn sì rí àdá tí ó fi ṣiṣẹ́ láabi yìí gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.